sallah, barika de sallah duka, barika de sallah duka, usawa barika de sallah. Tó ẹ jẹ́ ká wá continue nípa ọ̀rọ̀ wa tí mò ń béèrè nípa ààbò. Báwo lẹ ṣe lè rò pé ààbò lè wà lórílẹ̀-èdè wa Nàìjíríà? Inú mo fi sọ pé ibi tá à ń lọ jìnnà ibi tá a fẹ́ yà ló pọ̀. Ààbò lè wà ní Nàìjíríà àkọ́kọ́ ń bẹ̀ tí a bá nífẹ̀ẹ́ ara wa, ìfẹ́ làkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Kí olórí kó nífẹ̀ẹ́ wípé àwọn tó ń jẹ olórí lé lórí bí àwọn ará ìlú wọ́n nídìí nǹkan báyìí. Ẹni tó kàwé ẹ jẹ́ kí wọ́n kówó wọlé, ẹni tó ṣiṣẹ́ ẹ jẹ́ kówó wọlé, kó jẹ́ pé iná àkọ́kọ́ ààbò ni ẹ kí ìmọ́lẹ̀ wà ní Nàìjíríà, ká ní iná kíkọ̀kọ̀ gbangba nítorí pé ibi òkùnkùn bá ti wà nǹkan kan ó sáré síbẹ̀. Àkọ́kọ́ ààbò náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí gbogbo ẹni tí iná bá ti wà, ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ Ghana tàwa ń bì wọn ò ní tó wà náà, ṣùgbọ́n iná wà, àwọn èèyàn ń ṣiṣẹ́, oníkálukú ń rówó ń wọlé, kò sọ́jà tí ò yá. So tí àkọ́kọ́ ààbò ni iná, kí wọ́n tún iná ṣe tí iná bá ti wà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ àwọn ìjọba tó wà ń bẹ̀ mú kí ìjọba Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìgbìyànjú kan tó sọ pé kí gbogbo olùkọ̀ kan máa yan aláàbò láti ìlú ara wọn. Tí wọ́n bá yan láti ìlú ara wọn, bí nǹkan bá wọlé bá lè jú mi bá wọ àárín yín ẹ mọ̀ lára pé eléyìí sara wa. Ṣùgbọ́n ará Ìbàdàn ọmọ Èkó ẹ wá lọ mú Haúsá ilẹ̀ tó wà nílẹ̀ ilẹ̀ kadà ìlú wo ni wọ́n lè dákun Màdúgùrí ẹni kó máa bọ̀ wá sí Èkó yóò kó àlejò ọ̀ràn wá bá yín. Yóò kẹ́lẹ̀ jọ̀nà wá ẹ wá ní kára Èkó kó lọ máa sọ ìlú Haúsá lọ wọ́n máa gbàbọ̀dè fúnra wọn. Kò sí bó